olóyè Olúṣẹ́gun Ọbásanjọ mà ti ké sí ààrẹ Muhammadu Buhari wípé kó kìlọ̀ fún alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub gbogbo ibùdó ìdìbò tí ètò ìdìbò ti mẹ́hẹ tó sì ti ní kọ́nùkọ́họ pẹ̀lú àwọn màgòmágó nínú kí wọ́n tún ìbò ọ̀hún dì ní ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 2023 tí a wà yìí. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ òun ló fi ìwé kan ṣọwọ́ sí ààrẹ Muhammadu Buhari lónìí ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2023. ìwé ọ̀hún ló gùn gbọ̀nràn tó sì kọ oríṣiríṣi àwọn èbó ńláńlá síbi ìwé ọ̀hún láti pàkíyèsí ààrẹ Muhammadu Buhari wípé ààrẹ Muhammadu Buhari ti ṣe ìlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun ó fi ogún rere lélẹ̀ pàápàá jùlọ nípa èsì ìbò ọdún tí a wà yìí. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ rán ààrẹ Muhammadu Buhari létí wípé gbogbo àgbáyé máa ń wo orílẹ̀-èdè Nàìjíríà òun sì ní ẹni àkọ́kọ́ wípé tí orílẹ̀-èdè yìí bá túká látàrí kùdìẹ̀kudiẹ tó wáyé níbi àwọn ìbò yìí láti ọwọ́ ààrẹ Muhammadu Buhari ni o. ìwé ọ̀hún ló lọ lóríṣiríṣi tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ bu ọwọ́ lù ṣùgbọ́n kókó ìwé ọ̀hún ni wípé níbi àwọn bùdó ìdìbò kan wọn ò jẹ́ kí àwọn olùdìbò ó dìbò pẹ̀lú ìrọ̀rùn pàápàá àwọn òṣìṣẹ́ àjọ INEC míì gba owó tí wọ́n gba rìbá lọ́wọ́ àwọn tí wọ́n gbé àpótí ìbò. bẹ́ẹ̀ ni olóyè Ọbásanjọ ó tún ṣàlàyé wípé àwọn ẹ̀rọ aṣàyẹ̀wò káàdì kan ò ṣiṣẹ́ pẹ̀lú owó gegege tí wọ́n ná sí ẹ̀rọ aṣàyẹ̀wò káàdì. nítorí ìdí eléyìí ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ ó gba ààrẹ Muhammadu Buhari nímọ̀ràn wípé ó jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò rí ìbò dì ní ibi ìbò tí a dì lọ yìí ìyẹn ìbò tó wáyé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2023 kó jẹ́ kí wọ́n tún ìbò yìí dì ní ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 2023 kí ohun tó ń rìn nílẹ̀ kó lè tán pàápàá jùlọ kí àwọn ọmọ Nàìjíríà lè ní ìgbàgbọ́ nínú àjọ INEC àti ààrẹ Muhammadu Buhari fúnra rẹ̀. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ tún pàkíyèsí ààrẹ Muhammadu Buhari wípé kó má jẹ́ kí alága àjọ INEC kó tì í lọ́pọ̀npọ̀n nítorí wípé àwọn adájọ́ àgbà wọ́n ń wo ohun tí wọ́n lè ṣe nípa bí kinní ọ̀hún ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n ní sùúrù díẹ̀ sí i kí wọ́n sì tún farabalẹ̀ nítorí wípé kò sóhun tí sùúrù ṣe tí ò jiná sùúrù kì í ṣe pọ̀ jù àfi bí ọ̀bá ní tó. olóyè Olúṣẹ́gun Ọbásanjọ kọ ìwé kan sí ààrẹ Muhammadu Buhari wípé kí wọ́n tún àwọn ìbò tó ní kùdìẹ̀kudiẹ dì ní ọjọ́ kẹrin oṣù kẹta ọdún 2023. subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun ìjà owó ènìyàn rárá. Àṣà àdáyébá worldwide lórí YouTube. A máa ń ṣe àfihàn àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lóríṣiríṣi. Àwọn ìròyìn yàjóyàjó, ọ̀rọ̀ nípa àwọn olóṣèlú ilẹ̀ wa, ìdánilẹ́kọ̀ọ́ nípa wíwá ojútùú sí ìṣòro lọ́nà títí ìbílẹ̀. Ẹ̀bùn sì máa ń wà fún àwọn ènìyàn lóòrèkóòrè. Subscribe ẹ lè máa rí àwọn iṣẹ́ wa tuntun ìjà owó ènìyàn rárá.